ewúrẹ́ tó wọlé tí òjúbà dé ràmúso àgùntàn tó wọlé tí òjúbà dé ràmúso mojúbà lónìí o mojúbà ọmọ ọ̀dọ̀ àgbà. Ìbà o ìbà o ìbà o ìbà o èmi júbà o mojúbà ọmọ ọ̀dọ̀ àgbà. Èmi júbà o mojúbà ọmọ ọ̀dọ̀ àgbà. Ọmọ àgbàdé tí fi tewétegbò sọmọ aráyé lóore. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Làbọrú làbọyè aleluya ọmọ kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà lórígun mẹ́rin gbogbo àgbáláyé o. Mo káyè ènìyàn mi nílà oòrùn, ẹ̀yin èèyàn mi níwọ̀ oòrùn, ẹ̀yin èèyàn mi ní gúúsù, ẹ̀yin èèyàn mi ní àríwá o tẹ́ntẹ́tí sí ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà. Ọlọ́run ọba Elédùmarè kò ní fi ọ̀kọ̀ọ̀kan wa sílẹ̀ o. Mojúbà àkọ́dá o, àṣẹ̀dá o, ìbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́, ìbà lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ Ráímì oṣù Ọlálé o. Mojúbà lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà, ẹ̀yin àgbà tẹ́lẹ́dùmarè gbélé ayé lọ́wọ́, mojúbà lọ́wọ́ yín ẹ jẹ́ kó ju mí sí nítorí àdáṣe ní wọn mọ ìbà gbọ́dọ̀ ń mọ ènìyàn. Ẹ̀yin ènìyàn mi, mo kí yín àsìkò ọdún ìtúnu àwẹ̀ tá a ṣe ní àná. Ní agbára lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, àwẹ̀ yìí tó ń bọ̀ Ọlọ́run ò ní kọ kádàrá apá ò ní bá wọn gbà níbẹ̀. Kádàrá burúkú ò ní kò lé ọ lórí, kò ní kò lé èmi ọmọ yín náà lórí o. Ẹ sàmí kẹ́ ẹ gbé tó ẹ̀mẹ̀. Mo fẹ́ fún yín ní oògùn kan tá a fi máa ń yọ òkúta kúrò nínú ṣọ́ọ̀bù. Oògùn tá a fi máa ń yọ òkúta kúrò nínú ilé ọjà wa, níbi tá a ti ń ṣe ìṣòwò wa, tá a ti ń ta ọjà wa. Mo fẹ́ yọ̀ǹda rẹ̀ fẹ́yìn ọmọ aráyé lénìí o. Ẹ máa bá mi ká lọ. Bí wọ́n bá ṣe darapọ̀ mọ́ ìkànnì mi yìí fúngbà àkọ́kọ́, subscribe sórí YouTube channel yìí eléyìí fún ọ láǹfààní láti lè máa jàǹfààní àwọn nǹkan tí mo ń yọ̀ǹda sórí ìkànnì yìí. Èyí tá a sì ti ń tẹ̀léra wa bọ̀ ẹ máa ń ṣe àìtó rì yìí sí àwọn èèyàn tó bá súnmọ́ yín láti lè máa jàǹfààní ewé àtegbò látara yín àti látara èmi ọmọ yín náà. Ọlọ́run ní fi wá sílẹ̀ o. Kí ló pè ní òkúta? Òkúta jẹ́ nǹkan tí àwọn èèyàn fi máa ń ṣe ìkà sí ènìyàn. Òkúta jẹ́ nǹkan tó jẹ́ pé ẹlòmíà máa lò ó láti fi kọ ìyà. Òkúta jẹ́ nǹkan tó jẹ́ pé ẹlòmíà máa lò láti fi bà tèèyàn jẹ́. Òkúta jẹ́ nǹkan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń fi ń dáyàn lágara nínú ayé o. Ènìyàn lè dá òkúta sínú ọjà yín tó jẹ́ pé kódà kó jẹ́ pé ẹ ti ń tà tẹ́lẹ̀ tó bá ti rí i pé alágbájá yìí mọ̀ ti ń tà, wọ́n lè pé bíríkótó kí wọ́n ṣe oògùn òkúta yìí ká sì lọ dà sínú ṣọ́ọ̀bù yín. Wàláhì tàláhì súnmọ́bì láìlì àsíláwùwà ẹ kàn máa sùn lẹ́ ò mọ jí, ẹ ò ní réyàn sọ pé kí lẹ̀ ń tà bẹ́hùn. Ẹ lè máa pa bíi 1 million tẹ́lẹ̀ tó jẹ́ pé agídí lẹ́ ò fi máa pa 300 naira tàbí 5,000 naira lọ sílé. Ìkà ń bẹ nínú ayé o. Àwa náà mọ ògùn téèyàn á mọ ògùn òkúta, ṣùgbọ́n ìkà ò dára, ìkà ò sunwọ̀n o. Òkúta yìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ pé bóyá òun ni láńlọ́ọ̀dù tàbí láńlẹ́dì ṣọ́ọ̀bù tẹ́ ń yálò, ó fẹ́ lé yín kúrò níbẹ̀, kò mọ bó ṣe lè lé yín. Ìyàwó lẹ̀ dà òkúta síbẹ̀ pé ìgbà tẹ́ ẹ bá wà tẹ́ ẹ dúró tẹ́ ò tà ẹ kúrò níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ló jẹ́ wípé tó bá ṣẹ̀ṣẹ̀ gba ṣọ́ọ̀bù tó tán, a kàn fọlẹ̀, a kàn fi fọlẹ̀ wúrúwúrú, a kọjá ẹ̀ síbẹ̀. Kò mọ̀ bóyá èèyàn tó kúrò níbẹ̀, bóyá òkúta yìí ni wọ́n dà sínú ṣọ́ọ̀bù yìí, àìtá rẹ̀ ló jẹ́ kó kúrò níbẹ̀. Kò mọ̀, òun ti akàrà fi ọṣẹ, akàrà mú ọṣẹ kan bí ordinary ọṣẹ kan kàn fi fọ ṣọ́ọ̀bù, akẹ́rù síbẹ̀ yóò lóun ti fọ ṣọ́ọ̀bù nù. Yóò wá wò pé àtìgbà tó mà ti dé ṣọ́ọ̀bù yìí ò mọ̀ ta,
kò dáa kéèyàn ṣẹ̀ṣẹ̀ gba ṣọ́ọ̀bù kódà wọ́n da òkun òkúta síbẹ̀ wọn ò dá síbẹ̀ o dandan ni fún wa láti máa fi ṣe òkúta yìí láti fi fọ ṣọ́ọ̀bù wa kó tó di pé a ò kó débẹ̀. inú ayé la wà o ayé sì láyé ó máa jẹ́ welcome to Nigeria, welcome to all over the world. nǹkan pè ní ayé ńlẹ̀ rí ẹ ẹyẹ ènìyàn mi ìwọ tó o bá ti ní ṣọ́ọ̀bù tó rí pọ́jàre ò yá bó ṣe yẹ kó yá mọ́ nítorí wípé ilé ayé o ẹni tó súnmọ́ ni a máa ṣe ni o ẹni téèyàn fọkàn sí a máa ṣèyàn nígbà mìíràn kódà ẹni tó jẹ́ pé ẹjọ́ mú ṣọ́ọ̀bù tira yín ó lè dòkùtà nu ṣọ́ọ̀bù ẹ á tún máa rẹ́rìn-ín sí ọ ìwọ òkú ní mọ̀ dídẹ̀rìn. ẹ jẹ́ n sọ tọ̀rọ̀ fún yín tẹ́ bá gbọ́ lẹ́nu mi ọmọ ọ̀dùn àgbà ó kọjá bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó wà òkè dáadáa ni. bóòlá ò ṣe ṣe ta láti yọ òkúta kúrò nínú ọjà wa ẹ máa bá mi ká lọ. ẹ lọ bá mi lọ ra iyọ̀ abọ́ kan ẹ sì iyọ̀ abọ́ kan ti tó ṣùgbọ́n tí ṣọ́ọ̀bù yẹn bá fẹ̀ dáadáa tó yẹ ṣọ́ọ̀bù ńlá kan ni ẹ lè ra bí abọ́ méjì. ẹ bá mi lọ já ewé kan tá à ń pè ní ewé ewúro ẹ bá mi lọ já ewé ewúro òjò tútù ẹ bá mi lọ já ewé kan tá à ń pè ní ewé àkókò ẹ bá mi já òun náà ewé ìyálóde tó jẹ́ funfun rẹ̀ ẹ bá mi já funfun nìkan ni o. ẹ bá mi lọ ra àgbọn mẹ́ta kan pẹ̀lú bíntù ẹ lọ ra bíntù sódà níláńlá yẹ ẹ ra bíi 5 rẹ̀. ẹ bá mi mú ewé yìí àwọn ewé yìí ẹ bá mi gbó nínú bọ́kẹ́tì ńlá kan ẹ gbó dáadáa ẹ yọ àwọn sákìtì rẹ̀ kúrò ẹ wá rọ sínú kẹ́ẹ̀gì kan tàbí ike ọlọ́mọrí kan. lẹ́yìn ìgbà tó bá rọ sínú kẹ́ẹ̀gì kan àti ike ọlọ́mọrí kan ẹ bá mi pa àgbọn mẹ́ta yìí ẹ bá mi rọ omi rẹ̀ sínú ẹ̀. tẹ́ bá ti wá bá mi rọ omi rẹ̀ sínú rẹ̀ tán tẹ́ ti rọ omi rẹ̀ sínú rẹ̀ tán ẹ wá bá mi gbé kinní yẹn bá mi gbé e kalẹ̀ fún ọjọ́ mẹ́ta. lẹ́yìn ọjọ́ kẹta ẹ wá lọ sí ibi ṣọ́ọ̀bù náà iyọ̀ tí ẹ rà yẹ ẹ kọ́kọ́ fi wọ́n nu ṣọ́ọ̀bù yẹ ẹ dá sí kó pọ̀ dáadáa ẹ dé pa tó bá di ọjọ́ kejì ẹ wá padà lọ síbẹ̀ ẹ wá máa fi omi yìí ẹ fi máa fọ ilẹ̀ yìí pẹ̀lú ọṣẹ tó bá wù yín ẹ fi máa fọ nù kẹ́ máa fi omi yìí kẹ́ máa fi ṣe omi kẹ́ máa fi fọ iyọ̀ yìí kẹ́ fi máa fọ jáde. Wàláhì tàálà súnmọ́ mo fi àlùkùránì búra fún yín kódà kéèyàn lọ gba òkúta nílùú àwọn àlùjànnú bẹ́ẹ̀ bá ṣe iṣẹ́ yìí òkúta kúrò níbẹ̀ tipátipá ni ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa o nǹkan bẹ lókè pẹ̀ mo kẹ́yìn ènìyàn mi ọlọ́run ọba ò ní fi wá sílẹ̀ o mo ń lọ mo tún padà bọ̀ o ó dìgbà kan náà.